الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ṣe pàtàkì fẹ́ni kankan wá pé ọkàn wa lọ́lọ́run bá ń wò ọlọ́run owó ojú ẹni kankan wá o ọlọ́run ṣe àdánwò yìí fún wípé tó jẹ́ pé ọlọ́run wá sọ nínú Al-Qur'an Suratu Nisaa orí 4 ẹsẹ̀ 125 ọlọ́run ní wà mọ́nà zánà dínà ìmọ́nà sílámọ̀ wáyé àwọn lè láì wọ́fà mozil wọ́tàbá níláta Ibrahim adífàn wọ́tàházàlá Ibrahim khalilan ọlọ́run ní ta ló dájú nínú yín èèyàn ju ẹni tó jẹ́ pé ó fèsì ọlọ́run ọba lọ ó jupá julẹ̀ sọlọ́run bí ànábì Ibrahim ṣe jupá sílẹ̀ fọlọ́run ọba òun náà jupá sílẹ̀ fọlọ́run ọba ó sì ọlọ́run kan tó péré tí ò dìbí tí ò pé méjì ta ló da tó ta lẹ tó da tó ta ló ní ta lẹni tó tẹ̀lé ànábì Ibrahim tó tẹ̀lé ẹ̀sìn ẹ̀ ní déédéé bó ti ṣe ń ṣe lòun náà ti ń ṣe ó tẹ̀lé tọkàntọkàn àdánwò dé bá ó fara gba àdánwò yìí kò bára jẹ́ kò sọ pé nìkan ló ń ṣe o kò sọ nìkan ló ń ṣe o ó gbà pé ọlọ́wọ́n ọba tó bá ti dé látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ni. walillahil hamd Allahu akbar kabira walhamdulillahi kathira wa subhanallahi bukratan wa asila. èèyàn ara lẹ́ẹ̀kan sí akíra wa pé ọkọ ọdún akú ìyèdùn ọlọ́mọ ṣe lè dẹba láti fẹ́ nìkankan wa ó tàbí bára wa sọ̀rọ̀ lénìí ó ní àdéhùn tàbí bára wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ànábì wa Ibrahim aládéhùn ni gbogbo àdéhùn tọ́lọ́run bá ṣe gbogbo ẹ̀ ló ṣíkà ẹ̀ ọlọ́run wá sọ di ayò ọlọ́run ni ayò ọlọ́run ni ànábì Ibrahim torí pé ó jẹ́ni tó dúró déédéé àdéhùn yìí ohun tó ṣe pàtàkì wájú ọlọ́run ọba ní gbogbo àdéhùn tá a bá ṣe ẹ jẹ́ ká máa mú ṣẹ àdéhùn tá a ti mọ̀ pé a máa ṣe à ń lè mú ṣẹ ká má jagun ṣe ọlọ́run ọba sọ nínú Al-Qur'an wípé wàá fún bìlíàdì iná àdáká iná mọ̀sowólan ọlọ́run ní àdéhùn ṣíṣe ẹ pé àdéhùn yín o àdéhùn tẹ́ bá bá èèyàn ṣe ẹ pé o èyí tẹ́ bá bá ọlọ́run bá ṣe ẹ pé ṣùgbọ́n nǹkan tó yà wá lẹ́nu ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àdéhùn wa pẹ̀lú ọlọ́run bá a kì í pé kí ni àdéhùn wa pẹ̀lú ọlọ́run iyyaka na'budu wa iyyaka nasta'in gbogbo alábọ́ ọlọ́run bá sọ gbogbo ìlú táǹkì pé ọlọ́run bá ò rẹ́ kọ́dá máa sì ọ̀dọ̀ rẹ láti máa bèèrè ìrànlọ́wọ́ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa nínú wa sí à ń bèèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ṣé òun ṣọ́dọ̀ olùṣàlágbé lọ́wọ́ bèèrè ìrànlọ́wọ́ ṣé òun ṣọ́dọ̀ ọkọ̀ míì yàtọ̀ tó lọ́wọ́ bèèrè ìrànlọ́wọ́ yìí àdéhùn yìí ó ṣe pàtàkì ọlọ́run ní òwá bí wá léèrè gbogbo ẹ̀dá kan gbọdọ̀ máa bi léèrè tó bá dijọ́ gbé dìde ọmọ tọ́lọ́ bá gbé wa dìde àdéhùn tá a ṣe fún èèyàn ọlọ́run á bèèrè lọ́wọ́ wa tó bá má àdéhùn ẹṣẹ báríkà ẹ tó bá má àdéhùn ẹṣẹ ìyàwájú ọlọ́run èyí tẹ́ máa ṣàdéhùn fẹ́yàn pé tó bá dìrò ẹ̀lẹ́kọ́ wá rí mi máa fún ẹ lówó yìí tó bá dìgbà báyìí kó wá rí mi máa ṣe kọ́ báyìí fún ọ ó wá kọ́ ó wá ṣe oore náà fún ìyà ńlá níwájú ọlọ́run o ẹ̀yẹ nígbàgbọ́ òdodo tẹ́lẹ̀ ẹgbà ọlọ́run bá gbọ́ kí ló ṣe yín kí ló dé sí yín tẹ́ ṣàdéhùn fẹ́yàn tẹ́ ẹ̀ múṣẹ níwájú ìbọn ọlọ́run ìyà ńlá ni o
ọdọ́ máa jà fọwọ́ ara fàyà o. Wọ́n wá kú wa tọ́nà méjì, ilẹ̀ Haúsá ń bẹ lọ́hùn-ún, ilẹ̀ àwa Yorùbá pẹ̀lú Ìgbò ń bẹ sàlẹ̀ ń bí. Nígbà yẹn kọ́ bá lè ṣe ìjọba wọn kó lè rọrùn fún wọn. Wọ́n pín ilẹ̀ Haúsá sí ọ̀nà méjìlá. Ẹni tó pín ilẹ̀ Haúsá tọ́nà méjìlá, Sir Smith, òun ló pín ilẹ̀ Haúsá tọ́nà méjìlá. Provinces ló ń pè wọ́n. Provinces méjìlá tó dálẹ̀ nílẹ̀ Haúsá. Adamawa ń bẹ ń bẹ, Bauchi ń bẹ, Benue, Borno, Ìlọrin, Kaba, Kano, Katsina, Niger, Plateau, Sokoto, Zaria ní 1945. Ó ti pẹ́ jù. Gbogbo àwọn state tó kù, provinces tó kù, Kano wọ́n ti gé sọ́dọ̀ mẹ́ta, Ìbàdàn wọ́n ti gé sọ́dọ̀ méjì, Oǹdó wọ́n ti gé, ó wá kù Ìjẹ̀bú nìkan tó péré. Ẹ dákun abẹ̀yìn ni o, àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá wa? Ṣé bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ ni bàbá? Gbogbo bàbá náà dáhùn ní ìdí yìí o, abẹ̀yìn o bàbá wa Bọ́lá Tinubu. Ó tó dùn wájú Ìjẹ̀bú sí i, ó pẹ̀lú kanú ẹ̀. Ẹlẹ́kẹ̀jì lábẹ́ fi bẹ̀ yìí, òun ni pé kábíyèsí ọ̀rẹ́ yìí ni o. Ẹ̀rọ tí bàtẹ́ ń ja ìjà Nàdékò, bàbá wa kábíyèsí dúró tì yín gbọ́ngbọ́n yín. Wọ́n fi yín lẹ̀, wọ́n dúró tì yẹn jọ ja ìjà Nàdékò ni. Nàdékò tó ọ̀dà wá ń jèrè ẹ̀ báyìí. Ẹ dákun ọba wa, àwọn afọbajẹ ìlú Ìjẹ̀bú Òde, wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀ o. Wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ dákun ẹ bá wa fọwọ́ sí i. Ẹ bá wa fọwọ́ sí i. Ó yẹ ká fi jẹ ọdún yìí ni. Ṣùgbọ́n àgbà bó ṣe rí báyìí. Ẹ dákun abẹ́ ni. Ayé àti gómìnà wa ẹ tètè bá ronú papọ̀. Ẹ fi àwọn olóyè àwọn afọbajẹ, ẹ fún wọn láyè, ẹ gba nǹkan tó bá wí. Ṣé bá wa náà sọ bá wa? Ibi tó bá sọ́ba níbẹ̀ kò sí progress níbẹ̀. Ẹ dákun ọlọ́wà dúró tì yín o. Àwọn kan méjì tá à ń fẹ́ Ìjẹ̀bú náà nìyẹn. À ń fẹ́ Ìjẹ̀bú state nọ́yìn àbẹ́ṣewá ni. Bẹ́ẹ̀ ni o, nọ́yìn. À ń fẹ́ Ìjẹ̀bú state nọ́yìn àbẹ́ṣewá ni. Nọ́yìn ni o. À ń fẹ́ Ìjẹ̀bú state nọ́yìn àbẹ́ṣewá ni. Báyìí. À ń fẹ́ kábíyèsí Àwùjalẹ̀ nọ́yìn àbẹ́ṣewá ni. Báyìí. À ń fẹ́ kábíyèsí Àwùjalẹ̀ nọ́yìn àbẹ́ṣewá ni. Báyìí. Ọlọ́wà ràn yín ṣe o. Èyí náà fojú tó ọkọ̀ báyìí. Ohun tó fojú sùn náà ni àti padà lórí rẹ̀ kejì yìí. A fi ń dá yín lójú pẹ̀lú ògùn Ọlọ́run bá tó ṣe tàkọ́kọ́ tó já sílọ̀rọ̀ fún yín. Eléyìí náà ọ̀tá máa wà, kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe. Àwọn tó máa dìtẹ̀ yín máa wà, kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe. Ṣùgbọ́n à ń bẹ Ọlọ́run bá láàyè yìí pẹ̀lú ògùn Ọlọ́run. Èyí tá máa ń di lọ́dún tó ń bọ̀ yìí, Ọlọ́run jẹ́ kẹ́ ẹ jáwé oníborí. Ẹ bá ṣàbíyàn mọ́. Ọlọ́run jẹ́ kẹ́ ẹ jáwé oníborí. Ẹ gbọ́rọ̀ sáwa náà lẹ́nu. Ọlọ́run agbọ́rọ̀ sáyé náà lẹ́nu o. Ọlọ́run agbàdúrà yín o. Ọlọ́run àwọn pẹ̀lú yín o. Àwùsùnbí láì mìíràn ṣe tọ́jú rọ̀jí bísmìláì rahmanir rahim. Allahumma zuri bil barakati rizadana. Wa alif kafarata adana. Wa amina fi awtanina. Wa wali umurana khiyarana. Wa wali umurana shirarana. Wa rifa muqtagada bagana. La tusallit alina bi sunubina. La ya'muka wa la ya'lamuna. Ya rabbal alamin. Adúgbò ọdún yìí o. Adúgbò ọdún yìí o. Ọjọ́ mẹ́ta tí ń bẹ láàrin ọdún yìí. Èní ọ̀la ọ̀túnla àpàṣẹ fún ọ o. Irú wẹ́dà bó ṣe rí ìdákẹ́ ń fẹ́ o. Má fòjò tú wa ká o. Má fòjò dààmú wa o. Ìjà aṣọ ọdún náà pẹ̀lú ìrọ̀rùn. Àwọn ọmọ wa tí wọ́n bẹ ní Sáúdí, wọ́n ti gbé adé ànábì, wọ́n ti gbé lé lórí. Ọlọ́ọ̀bá dákun wọ́n jẹ́ láì bá dúró tì wọ́n o. Gbogbo iṣẹ́ tó kù wọ́n máa ṣe nínú náà. Ọlọ́run máa jó dàrú wọn lọ́wọ́ o. Àwa náà tá à ń bẹ nílé bá jọba bá ń sàṣẹ́rẹ̀ wa nílé o. Gbogbo àwọn bàbá wa tó wá láti ilẹ̀ òkèèrè, tó wá láti gbogbo àtàwọn ọ̀dọ́ wa, àtàwọn ọmọ wa tó travel wá láti òkèèrè, àtàwọn tó ń bẹ nílé, iṣẹ́ ọlọ́wọ́ àbọ̀lọ́ àfọlọ́fẹ́ sẹ́ni kọ̀ọ̀kan wa. Àwa ti ọdún ìpẹ́ láyọ̀, àjẹpẹ́ láàfíà, má ṣe lè láti bọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ọ̀la ìsàlátù wájú Ọlọ́run. Àárín àwọn àtọ̀ Ọlọ́run máa jẹ́ ó dàrú. Àárín wa pẹ̀lú Ọlọ́run máa jẹ́ ó dàrú. Gbogbo àwọn afọbajẹ wa kọlọ́ba fi wọn lọ́kàn balẹ̀. Ọlọ́run máa ń dàbọ̀ ọlọ́run ní wọn lára. Ọba tó máa débẹ̀ tó máa tù wọ́n lára kọlọ́run tó débẹ̀.
ètò bá débẹ̀ tó máa ní wọ́n lára ọlọ́mọdé ó débẹ̀ ọ̀dà Sàlátù wájú Ọlọ́run ìlú Ìjẹ̀bú Òde ọlọ́mọdé ó dàrú akílẹ̀ Ìjẹ̀bú ọlọ́mọdé ó dàrú táwọn ilé Yorùbá dàrú ilé ẹni kankan wá ọlọ́mọdé ó dàrú ìgbésí ayé wa ọlọ́mọdé ó dàrú ayé wa ọ̀rọ̀ ọlọ́mọdé ó dàrú ọ̀dà Sàlátù wájú Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ lọ́ba gbogbo àwọn tí wọ́n wá ọmọ tí wọ́n wá ọkọ tí wọ́n wá ìyàwó Ọlọ́run bá dákun sí láì bá dó tì wọ́n màmá wa olórí wa àgbà àjọ kírun ọdún yìí ni Ọlọ́run ṣe láti mọ fún wọn o Ọlọ́run ti fi ilé lẹ̀ lé wọn lọ́wọ́ àti olórí kejì àtẹ̀kẹta ilé náà lọ́dún àti pọ̀jù ó dahoro gbogbo ẹ̀yin màmá wa àfìyà sónà ìyá àdín àfikíyín ẹ̀yin bàbá wa àti gbogbo àwọn bàbá olóyè àfikún kíyín. ọbẹ̀ ọdún lọ́dún yìí o Ọlọ́run má ṣe láṣẹ mọ́ o Ọlọ́run má ṣe láṣẹ mọ́ o Ọlọ́run má ṣe láṣẹ mọ́ o God bless Nigeria, God bless Ogun State, God bless Ijebu State in awaiting, God bless every one of us. Subhanahu rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ọlọ́run tí ó kà wá kún àwa tí ó máa ṣọdún yìí àṣeyí ṣàmójú ọdún ayabo ọdún á jẹ́ àtúwọ̀ lára a tún wọn létí pé ká nífẹ̀ẹ́ ara wa ká bára gbé ìgbé àlàáfíà ká tọ́jú ara wa ká jẹ́ ààbò fún ara wa tí a bá lè ṣe ìfọ̀kànbalẹ̀ àwọn àlù àwọn oníjàmbá tá à ń rí wọn á lọ tá a bá rí nǹkan tí ò dá ká sọ ẹ má jà dákẹ́ ẹ má jà bo nǹkan burúkú mọ́lé tí ò bá kàn ẹ́ lé ó lè kàn ẹ́ lọ́la ẹ má ní it's not my portion it's all our portion Ọlọ́run á bá wa ṣe o ìlú wa tòrò àrídàgbàsókè àrífọkànbalẹ̀ gbogbo ọmọ wa yanjú àwọn arúgbó wa nífọkànbalẹ̀ àwọn òṣìṣẹ́ wa ń ríṣẹ́ àwọn abiyamọ abímọ láyọ̀ Ọlọ́run náà àṣẹ yìí ṣàmọ́dún mo kí gbogbo àwọn reporters wa náà tó ń ṣiṣẹ́ takuntakun Ọlọ́run náà fún yín ṣe ẹ ṣé gan. tá à ń ṣe ọdún ìjúbà fọ́lọ́run ni ọdún ìrábàbà fọ́lọ́run ni ọdún ìmúlẹ̀rẹ̀ wàṣẹ ni ọdún ká wí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ àmọ́ ìpọ́lọ́run ni ọba ká wí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo wa náà la fẹ́ máa ṣe bí ọlọ́run ọba wa ọdún ká wí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ bàbá wa bàbá ńlá wa Ibrahim ó sọ fọ́lọ́run pé tó bá fún un lọ́mọ ó ṣàjẹ́ kọ́mọ̀ pé òun ń ṣàgàn pé tó bá fún un lọ́mọ òun ò tiẹ̀ níkọ̀ láti fi ọmọ yẹn rúbọ fóun Ọlọ́run rúbọ kẹ̀ ìwọ tó ń wá ọmọ kó wàá tún fi rúbọ Ọlọ́run á fi rúbọ tó bá di bẹ́ẹ̀ Ọlọ́run ó da ọmọ ní ọjọ́ rúbọ wá dé Ọlọ́run wá rán létí pé Ibrahim wọ́n wà lọ rúbọ ọmọ ẹ̀ náà ní Ismail ó mú lọ síbi tó ti máa rúbọ Ọlọ́run ní olùgbàgbọ́ òdodo ni ẹ́ olùgbàgbọ́ òdodo ni ẹ́ dípò tó fi máa pa ọmọ ẹ̀ mo fi ẹran rọ́pò yẹn la fi ń pa ẹran títí di òní. fún ọ̀rọ̀ Ọlọ́run ká dẹ̀ fún àwọn olórí wa ní ọ̀wọ̀ wọn kọ́nà dẹ̀ fún wa ní ọ̀wọ̀ tiwa tá a bá ṣe léyìí ìlú adára ìlú àtòrò. Today is a very special day, the second day of Arafat, and is the Muslim Eid al-Kabir festival for all Muslim faithfuls. I'm very happy and excited that we are all gathered here in our hometowns. I am currently at the Ijebu Ode Eid praying ground, where we have just observed the prayers for Eid al-Kabir. I know that the country is going through some transformation. I just want to encourage all of our people that there is light at the end of the tunnel. At the beginning of the administration of President Bola Ahmed Tinubu, the country was almost comatose. All the economic indicators were negative. All right? But with his intervention, with all the public sector reforms that the president had embarked upon, such as, of course, many of you know, the removal of
subsidy on petroleum products, the liberalization of foreign exchange market, and a lot of other public sector reforms were beginning to turn the corner. There's no way you would do such a monumental transformation without some level of hardship. At that time, inflation, of course, was very high. Now it's trending downwards. Interest rate is also coming downwards. We're seeing a lot of massive social investments in the economy of Nigeria. And so my words of encouragement to Nigerians is that the president recognizes the challenges that we're facing, but he has also taken steps to ensure that all these sector reforms will begin to yield positive results. So very soon, we're seeing these results come to pass. A lot of the social investments that the federal government has made, for instance, such as the student loan, the affordable housing scheme, the grant that is being given to a lot of the small scale older farmers and enterprises, we're beginning to see the results of those. And the economy is beginning to show signs of growth. In fact, not just signs of growth, we have started recording increased GDP growth rate, which will translate to the livelihoods of majority of our population. So in the spirit of Eid al-Kabir, which is a period of sacrifice, I want to encourage all of our Muslim faithfuls and indeed all Nigerians to be a little more patient. We're closer to the end of the tunnel where the light is shining bright. And so by the special grace of Allah, we pray that all the efforts that have been put in place to turn around the economy will record resounding success. No matter how tough it is, no matter how difficult it is, our prayer is that each and every of our families will continue to enjoy the dividends of democracy. Security challenges are real. By the special grace of God, with all the efforts they are putting in place to improve security of lives and properties, and what the Ogun State Governor, Prince Dr. Dapo Abiodun, is doing as well, I believe very strongly that our communities, our towns, and our cities will continue to be safe. All hands are on deck, and we pray for divine protection for all of our families. We pray for Johnny mercies, and I want to also congratulate all Muslim faithfuls that happy Eid al-Kabir. Thanks to Almighty Allah for this new year Salah. We pray to Almighty Allah to accept it from us. Then give us more and more on earth. My appeal, Ijebu's appeal, is for the head of state, our president, to please, in the name of Allah, Kabir Saujale came personally to them to ask for Ijebu State. Ijebu is the only province out of the 24 provinces in Nigeria from 1945. Ijebu is the only province in the whole of Nigeria that has not been created. It was written in the document that it was Ijebu, not Ijebu Remo. And that was the condition, and that was the promise that the president made to Awujale, that inshallah he will do it. And the next thing is our Kabiyesi, therefore by yes, chosen by Awujale for that post. They were men of integrity. He knew them before he chose them. So whatever they said they want in Ijebu, it is what we want in Ijebu. We prevail on our president, Bola Tinubu, to please, in the name of Allah, allow our Oba to be installed. في المزيدة كل خير
بكن فيكون أمرك يا إلهي بكن فيكون أمرك يا إلهي دعوناك في المزيدة كل خير